Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí màmá Queen wá sọ. Ọlọ́run. Jésù. Nigeria is lossless.
tún lágbára o. Èyí tún lágbára. Christmas yìí, ó lágbára. Kí ni Queen Naomi ṣe tán fi deserve gbogbo orú nǹkan báyìí? Nítorí pé èèyàn fẹ́ ṣe oore fún ọmọ 5,000. Ìtorí ẹ̀ ni ẹ fi ń fi ìyà lẹ fi ń jẹ ẹni tí ò ṣẹ̀. Ṣé ẹ ti rí nǹkan tí àwọn èèyàn kì í fi ń ṣoore ní Nàìjíríà? Ẹni tí ò ṣẹ̀ ẹ́ sọ sẹ́wọ̀n, ẹ̀ ń fi ìyà jẹ láì ṣẹ̀, láì pààyàn, tó jẹ́ pé àánú lẹni ẹlẹ́ni wá ṣe. Ẹ̀yin abiyamọ ayé, ẹ jọ̀ọ́ ẹ dìde. Ẹ jà fún Queen Naomi. Ẹ má jẹ́ kí olódodo kó kú sípò ìkà. Queen Naomi ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe program yìí. Àti bí ọdún mẹ́wàá náà ti ń ṣe program yìí. Kí wá ló dé tó jẹ́ pé tọdún yìí yàtọ̀? Ibi tí ogun yìí ti wá, Ọlọ́run á bá wa da ojú ìjà kọ ibẹ̀ o. Èyí ti pọ̀ jù o. Èyí ti pọ̀ jù o. President Tinubu, ẹ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Nítorí pé kì í ṣe Ìbàdàn nìkan ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ ní Abuja. Ó dẹ̀ tún ṣẹlẹ̀ ní Anambra táwọn èèyàn kú náà lórí giveaway yìí náà ni. Ṣùgbọ́n ó ṣe jẹ́ kí ti Queen Naomi ló yàtọ̀. Ó ṣe jẹ́ pé tí Queen Naomi ṣe nìkan ni a gbọ́ táwọn èèyàn ń sọ. Ebi ń pa àwọn èèyàn ìlú ni. Tẹ́bi ò bá pa àwọn ará ìlú wọn ní fò jáde láti máa wá tọrọ oúnjẹ àbí láti máa gún ara wọn pa. Ebi ló pa wọ́n ló sún wọn débẹ̀. Tó bá dẹ̀ jẹ́ pé nǹkan tá à ń mọ̀ là á mọ̀, tó jẹ́ pé nǹkan míì ń ṣẹlẹ̀, ẹ tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí o. Ẹ tàn mọ́lẹ̀ sọ̀rọ̀. Báwo ni ẹni tó ń ṣoore, báwo ló ṣe máa di ẹni tó jẹ́ pé ọgbà ẹ̀wọ̀n lẹ tì mọ́? Báwo ni wọn ò ṣe ní ẹ̀tọ́ láti gba béèlì wọn jáde? Wọ́n ń ṣe criminal náà. Àwọn kan náà pa àwọn ọmọ yìí. Àwọn kan náà pa wọ́n. Why tí wọn jẹ́ kí wọ́n gba béèlì wọn jáde tán wá ní kán dúró síbẹ̀ títí di on the 13 tí wọ́n á fi lọ sí high court? Lábẹ́ òfin mi rè pé wọ́n ní ẹ̀tọ́ láti mú wọn sínú ọgbà ẹ̀wọ̀n nítorí pé wọ́n ti fine wọn guilty. Ẹ̀yin èèyàn lé. Màmá kún ìwà lẹ́gbọ́ tó ń pariwo tó ń bẹ àwọn èèyàn. Ẹ̀yin èèyàn, ẹ jọ̀ọ́ ẹ dìde. Ẹ dìde. Ẹ jà fún Queen Naomi. Ọlọ́run Elédùmarè á ṣàánú fún Queen Naomi o. Á dẹ̀ gbọ́ àdúrà wa. Á dẹ̀ gbé aláàánú dìde tó máa jà fún wọn. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin aráalé. Àmọ́ ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ṣàánú fún wa. Àmín.